Africa Content TV. Àìbínú gbogbo àtàrẹ, gbogbo méjì ọkà bàbá, gbogbo mẹ́ta ọkà wáṣẹ́. Orí ló túmọ̀ ẹnu, òkú ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀. Ìmọ̀ tún ìmọ̀jọ́, ìmọ̀ ẹni níwọ̀n kì í dálẹ̀. Bàbá lọ mẹ́lẹ́mọ́, wá fíjọ́ ẹlẹ́mọ́. Bàbá lọ méjì.
wọ́n á fi jòyè ẹrù. Bọ́ọ̀wọ̀ wo bá tẹ̀ pé wọ́n á fi jòyè aláré. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọ́n wá jọ ń pẹ́ mọ́ olóko jẹ. Wọ́n pa Akíntọ́lá ọmọ Ògún. Wọ́n pa Ìyọ̀dà ọmọ Àtàràgbọ̀gbà. Wọ́n pa Jíṣàfádà jẹ ọmọ báyìí jẹ̀bù mẹ́rẹ̀. Odòdó mẹ́rẹ̀. Adágúnlò lòdì ọ̀run. Onígbà ó máa ṣe létí yẹ. Olóòrò Sátidé ó máa ṣe létí yẹ. Kábíyèsí Onílù ó máa ṣe létí yẹ. Elégùṣì ní Kàdé ó máa ṣe létí yẹ. Àjìrànbó máa ṣe létí yẹ. Mọ̀gànmọ̀ ó máa ṣe létí yẹ. Akíṣíkú Àgàní ó máa ṣe létí yẹ. Òkè ó máa ṣe létí mi. Ọba ń ta ìjọ orí. Àbẹ̀rẹ̀ ni mo ń bá wa. Ọjọ́ tí ṣètò ní pápé. Àbẹ̀tì ló máa ń gbé. Ayọ̀ kì í láyé. Onílù Ọlọ́run dákun máa padà lẹ́yìn ẹ̀. Kó má gbàgbé ọ̀rọ̀ tẹ́ tọ́sọ. Ọlọ́run dákun máa padà lẹ́yìn ẹ̀. Kó má gbàgbé ọ̀rọ̀ tẹ́ tọ́sọ. Onílù ọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀ rẹ̀. Ọmọ Wàsíù ọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀ rẹ̀. Onílù ọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀ rẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀ wa. Aṣáájú ọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀ rẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀ rẹ̀. Kẹ̀kẹ́ níjù ọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀ rẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀ wa. Èyí tí ó wí ẹ̀ ẹ̀rọ àrùkọ. Ọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀ kẹ̀kẹ́ mi ṣe wí. Onílù ọ̀rọ̀ ẹ̀ lọ́sọ̀ rẹ̀. Èyí tí ó wí ẹ̀rọ àrọ̀bọ̀, ọ̀rọ̀ ẹ̀ dàṣẹ́ òbí ṣe wí. Ọmọ nírù. Ọba ń jalè lọ bẹ́ẹ̀rí owó. Ọba ń jalè lọ bẹ́ẹ̀rí owó. Kábíyèsí ọba nírù. Ọba ń jalè lọ bẹ́ẹ̀. Kẹ̀kẹ́ jù. Àdùkẹ́ Thomas aṣáàdúrà ọba ń jayé lọ ọbẹ̀ rí ọmọ. Ọba ń jayé lọ ọbẹ̀ rí ọmọ. Kábíyèsí Onírù gbogbo ajẹ́rẹ́ máa kú lórí ọmọ ìṣe.
ní kò tọ́